Welcome to National Gist TV. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin ènìyàn mi, ẹ kú ilé o. Ṣé àlàáfíà ni mo bá yín? A tún fẹ́ tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ikú Mohbad, èyí tó jẹ́ pé a máa ń mú update wá fún yín lójoojúmọ́. Update tèní òun ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Ṣé dáadáa ni mo bá yín? Ẹ káàbọ̀ sórí channel National Gist TV. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ lọ subscribe o. Elédùmarè Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ lénìí náà ni update lórí ọ̀rọ̀ ikú Mohbad, ṣùgbọ́n bí mo ṣe ń sọ, a sọ wípé èèyàn kan a ní àṣẹ láti fi ẹ̀sùn kan èèyàn kankan, ṣùgbọ́n tá a bá rí any evidence bóyá èèyàn kan gbé jáde, àwa máa tan ìmọ́lẹ̀ sí i láti jẹ́ kẹ́ ẹ mọ̀. Ọlọ́run dẹ̀ ń fún àwọn ọlọ́pàá wa, ó ń fún wọn níṣẹ́ ìṣe ní agbára Ọlọ́run. Ọlọ́run á dẹ̀ jẹ́ kán ṣe iṣẹ́ tó dáa. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo àwọn update tèní. Gbogbo nǹkan tá a bá dẹ̀ sọ, èmi rò pé àwọn ọlọ́pàá gan ó tún lè ràn wọ́n lọ́wọ́ láti bẹ̀rẹ̀ sí tan ìmọ́lẹ̀ sí investigation wọn, ẹ̀yin aráalé. Ẹ rántí ìgbà tí Naira Marley sọ̀rọ̀, gbogbo ọ̀rọ̀ tó sọ náà la sọ fún yín, èyí tó jẹ́ pé ó sọ wípé òun ò ní ọwọ́ nínú ikú Mohbad. Ó ní nǹkan tó ṣẹlẹ̀, ó ní òun ti kúrò ní Nàìjíríà láti ending of August. Ó ní òun ò dẹ̀ mọ nǹkan kan nípa ikú Mohbad. Ó ní ṣùgbọ́n ó sọ àwọn nǹkan kan, ó sọ jáde ní orí afẹ́fẹ́ tó play conversation tóun àti Mohbad jọ ní. Ṣùgbọ́n àwọn ènìyàn tó gbọ́ ohùn yẹn, wọ́n ní kì í ṣe ohùn Mohbad. A ti sọ yẹn. Tẹ́ bá ń follow gbogbo update tá à ń sọ, ẹ máa rí i pé a play gbogbo kinní yẹn fún yín. Ẹlẹ́ẹ̀kejì, nígbà tí Sam Larry tó dé táwọn ọlọ́pàá lọ arrest ẹ̀, a gbé jáde fún yín. Gbogbo nǹkan tí Sam Larry náà sọ tó ló jẹun lówó. Ó ní Mohbad jẹun ní 2 million nítorí pé ó yẹ kó wá play níbi ayẹyẹ tó máa ń ṣe fún ìyá ẹ̀ lọ́dọọdún, concert. Ó ní Mohbad ò wá. Ó nígbà tí òun dẹ̀ gbọ́ wípé Mohbad wà níbi kan tó ti ń shoot, ó lóun wèé pẹ́ tó lóun ò lówó. Báwo ló ṣe lọ ń shoot fídíò wá lóun lọ attack ẹ̀ níbẹ̀? Gbogbo yẹn náà láti sọ fún yín. Wọ́n ní nǹkan tó wá ń bí àwọn èèyàn nínú ni pé lẹ́yìn ìgbà tó kọ statement tán ní police station, ó kọ case close. Wọ́n ní ṣé òun ní ọlọ́pàá àbí òun ní adájọ́ tó máa kọ case close? Àwọn èèyàn jáde sí ọ̀rọ̀ yẹn. But lẹ́yìn yẹn, a sọ fún yín pé àwọn ìgbìmọ̀ kan wà tán ti gbé dìde. October 2nd, 2023, ọjọ́ Monday. A ní ká fún yín ní update ọ̀rọ̀ àwọn ìgbìmọ̀ èyí tí wọ́n gbé dìde wípé wọ́n máa sọ̀rọ̀ nípa ikú Mohbad. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ ọ̀rọ̀ yìí. Àwọn ìgbìmọ̀ wọ́n ti gbé ìgbésẹ̀ láti pe gbogbo àwọn ẹlẹ́rìí o lórí ikú Mohbad, èyí tí à ń ṣe investigation ẹ̀, èyí tí olóògbé jáde láyé ní September 12, 2023, èyí tí ó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn ẹlẹ́rìí ni wọ́n ti kọ ìwé pè wípé kí wọ́n yọjú sí ibi tí wọ́n ti máa ṣe ìpàdé kóòtù yìí. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín pé ọjọ́ Friday tó kọjá òun ni wọ́n ṣe ìpàdé àkọ́kọ́. Ní ìsìn ìpàdé míì ó tún máa wáyé ní ọjọ́ Friday èyí tó ń bọ̀ tá à ń wò lọ́nà yìí. Fúnmi Fálànà tí ó jẹ́ ìyàwó amòfin àgbà, òun ni ó jẹ́ lọ́ọ̀yà
olóògbé. Kì í ṣe Fúnmi Fálànà nìkan o, àwọn lọ́ọ̀yà míín náà darapọ̀ mọ́ wọn. Wọ́n jókòó wọ́n ṣèpàdé lórí àwọn ètò àti bí wọ́n ṣe máa gbé gbogbo àwọn ẹlẹ́rìí dìde àti láti ṣe ìwádìí wọn ní ẹ̀kúnrẹ́rẹ́. A dẹ̀ ti sọ fún yín wípé ìjókòó yìí ó máa wáyé ní kóòtù èyí tó wà ní Ìkòròdú. Ibẹ̀ ni wọ́n ti máa pàdé ní ọjọ́ Friday èyí tó ń bọ̀ lọ́nà yìí. Fúnmi Fálànà tún tẹ̀síwájú wípé àwọn máa gbé oríṣiríṣi nǹkan tó lè mú ìdájọ́ òdodo kó wáyé, àwọn máa gbé kalẹ̀. Àwọn dẹ̀ mọ bí àwọn ṣe máa gbé àwọn ẹlẹ́rìí dìde àti àwọn tí a fẹ̀sùn kàn tí wọ́n máa pè wọ́n wípé kí wọ́n wá sí ibi tí wọ́n ti máa ṣe kóòtù náà. Fúnmi Fálànà tẹ̀síwájú pé kí àwọn ènìyàn kan ní ìdájú wípé òtítọ́ òdodo ó máa farahàn lórí ikú olóògbé. Fúnmi Fálànà ní àwọn wà ní orí òdodo, àwọn dẹ̀ ní ìrètí pé Ọlọ́run á fi ojú àwọn aṣebi hàn. Wọ́n ní àwọn wà ní ibí láti dúró fún ìdájọ́ òdodo. Àwọn dẹ̀ ní ìrètí wípé gbogbo nǹkan tí àwọn máa bẹ̀rẹ̀ sí dáwọ́lé ní ọjọ́ Friday yìí tó ń bọ̀ yìí ó máa yọrí sí ayọ̀, á dẹ̀ fi ojú aṣebi hàn. Wọ́n ní látìgbà tí Mohbad mọ́lẹ̀ ti jáde láyé o, gbogbo ìlú, gbogbo àgbáyé ló fẹ́ mọ ikú tó pa Mohbad. Wọ́n ní àwọn ò dẹ̀ lè má ṣe iṣẹ́ àwọn bí ó ti tọ́ àti bó ṣe yẹ nítorí wípé àwọn ò fẹ́ jẹ́ kí àwọn ènìyàn kí àwọn já wọn ní ọkàn kulẹ̀. Wọ́n tẹ̀síwájú pé ìgbà tí wọ́n sin òkú rẹ̀ ní ọjọ́ 13 oṣù tó kọjá, which is 13th of September, nígbà tí wọ́n dẹ̀ rí i pé ó fẹ́ mú ìfura lọ́wọ́ ni wọ́n lọ wú òkú rẹ̀ láti ṣe autopsy. Ṣùgbọ́n wọ́n tẹ̀síwájú wípé ní àìpẹ́ gbogbo nǹkan tí gbogbo ará ìlú tí wọ́n ń retí wọ́n máa rí kedere. Wọ́n ní àwọn ọlọ́pàá, wọ́n ní àwọn náà dẹ̀ tún ń ṣe iṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ yìí láti mú òtítọ́ òdodo kí ó farahàn. Bí a ṣe gbọ́, wọ́n ní gbogbo àwọn ìgbìmọ̀ wọ́n ti parapọ̀ o, wọ́n dẹ̀ ti dájọ́, wọ́n dẹ̀ tún ti sọ fún àwọn ẹlẹ́rìí pé kí wọ́n fi ara hàn ní ọjọ́ Friday èyí tó ń bọ̀. Ẹ̀yin aráalé, ọ̀rọ̀ láti gbọ́ yẹn o. Ṣé ẹ mọ̀ pé a ti sọ fún yín tẹ́lẹ̀ wípé lọ́ọ̀yà èyí tó ń dúró fún olóògbé àti ìdílé wọn, àwọn ni Fúnmi Fálànà. Wọ́n dẹ̀ tún ní human rights lawyer. So ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká farabalẹ̀. Ní agbára Ọlọ́run a máa gba ìdájọ́ òdodo ní lórí ọ̀rọ̀ Mohbad mọ́lẹ̀ yìí. Gbogbo àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn, gbogbo wọn náà máa wá ní ọjọ́ náà. Bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ, a máa fi tó yín létí ní agbára Ọlọ́run. Ìdájọ́ òdodo á farahàn. Àwọn abiyamọ ayé, àwọn gan ń gbàdúrà lórí ọ̀rọ̀ yìí wípé kí ọwọ́ tẹ àwọn ènìyàn ibi yìí. Bó dẹ̀ ṣe máa rí nìyẹn. A dúpẹ́ lọ́wọ́ yín gbogbo fún àtìlẹ́yìn yín lórí channel Mashola Gist TV. A dúpẹ́ nítorí pé ẹ̀ ń subscribe, ẹ̀ ń share, ẹ̀ ń like. Ọlọ́run Elédùmarè á máa ràn yín lọ́wọ́ o. Ojú ò ní tì yín o. Òkè òkè lọ́lá yín á máa lọ o. Orúkọ mi ni Mashola. Mo dúpẹ́ lọ́wọ́ yín. God bless you. Please share this video, like and subscribe.